السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على مولانا محمد سيدنا المرسلين. ọlọ́run ọba ìkẹ́ ọlọ́run adúpẹ́ fún ọlọ́run ọba lèkè ọlá ìkẹ́ ọlọ́run àlékún ìkẹ́ rẹ̀ kó ló máa bá aṣíwájú gbogbo àwọn olùrẹ́ṣẹ́ láyé tí ń ṣe ànábì wa Muhammad. وعلى آله وأصحابه أجمعين. kíkẹ́ náà kó máa mọ lórí ànábì nìkan kó máa bá gbogbo àwọn tí wọ́n bá ànábì ló gbà. فالعلماء الأجلاء والشيوخ الكرماء. apẹ̀yìn onímọ̀ tọ́lọ́hún ṣe yín níyàn kàǹkà nínú ayé. والعظماء الأعزاء والعنان. apẹ̀ gbogbo ẹ̀yin èèyàn kàǹkà gbogbo ẹ̀yin èèyàn tọ́lọ́hún bá ti gbéga nínú ayé tẹ̀ ń bẹ níbi ìjókòó yìí. والحاضرون والحاضرات. a kí gbogbo ẹ̀yin tẹ́ wá lọ́kùnrin lóbìnrin. دونكم تحية إسلامية عطرة الأصلية. àmú eléyìí jẹ́ kíkí tó ní àti pé kíkí ẹ̀sìn ìsìláàmù ni kíkí olóyin aládùn ni tí ń ṣe kíkí pé asalaamu alaykum wa rahmatulahi wa barakatuhu. السماء قائلا سلام قولا من رب رحيم. àwọn kì í pé kíkí tí ọlọ́run bá fi kí pé ìkẹ́ ọlọ́run àlàáfíà ọlọ́run kó máa bá yín látọ̀ba ọ̀tọ̀ọ̀dọ̀ ọlọ́run ọba àlekè ọlá. أما بعد العنون تقرب المقالة الاحتقال بذكر ميلاد النبي صلى الله عليه وسلم. هل هو جائز أم بدعة حسنة أو غير حسنة؟ ọ̀rọ̀ tá a fẹ́ bá a sọ lónìí òun náà ní pé kí ni ìmáa ṣe mọ̀lídìí ànábìwá Muhammad àdáadáalẹ̀ ni àmọ́ ṣé àdáadáalẹ̀ tó dáa ni àbí àdáadáalẹ̀ tí ò dáa ni. إن ولاد النبي صلى الله عليه وسلم أعظم النعمة على أمة خصوصا وعلى العالم العمومة. bíbí ànábìwá Muhammad sílé ayé ìkẹ́ ni ìdẹ̀ra Ọlọ́run bá fi ṣe fún gbogbo àwọn àlùmọ́ ànábì nígbìlì Ọlọ́run máa fi ṣe ìkẹ́ fún gbogbo ayé pátápátá. ووفاته أعظم المصاحب لهم. bí kú ànábì bí papòdà ànábì lẹ́yìn àgbàtà ànábì ò sí mọ́ ohun tó dá tó bá àwọn ọmọ mùmíní tó ṣe wọ́n ní tó bá wọn nínú jẹ́ jùlọ ni. وشرعه حثت على إظهار شكر النعم. ẹ wá rí ṣẹ̀ríyà ó ṣe wá lójú kòkòrò wípé gbogbo ohun tí ń bá ń jẹ́ ìkẹ́ tó bá ń jẹ́ ìyọ́nú Ọlọ́run lára wa àfi ká máa fi hàn síta. والصبر الهدوء والكتم عند المصائب. gbogbo ohun tó bá ń rìn kó wá bá wa ní mùsíbà ní ayé àfi ká ṣe sùúrù ká má pariwo rẹ̀ síta. وقد أمر الشرع بالعقيقة عند الولادة وهي إظهار شكر وفرح. ṣẹ̀ríyà ó ṣe ní ẹ̀tọ́ fún wa wípé gbogbo bàtà bá bímọ ká ṣe kí ni ká pa ẹran súná tá à ń pa yìí kò sédi kankan tá a fi ń ṣe jù pé kí ni a fi ń wọ oore tọ́lọ́run bá ṣe a fi ń jẹ́ káyé mọ̀ pé Ọlọ́run bá ṣe oore fún wa ni. وأصل الاجتماع لإظهار شعار المولود مندوب وقربة. bí máa kójọpọ̀ ṣíṣe láti ṣe ìjọ bí ànábìwá Muhammad ohun tó lẹ́tà ni ohun tó dáa ni ohun tá a fi ń súnmọ́ Ọlọ́run bá sì ní bákan náà. فقال تعالى. Ọlọ́run bá lékè ọlọ́ba sọ nínú Al-Qur'an pé. وذا يعظم شعائر الله فإنه من تقوى القلوب. ẹnikẹ́ni tó bá gbé ohun tọ́lọ́run bá gbé nínú ayé ẹni tó bá bàbàrà ohun tọ́lọ́run bá bẹ̀gbàrà nínú ayé irú ẹni bẹ́ẹ̀ ó ń bẹ lára àlámọ̀ tá a fi mọ̀ pé èèyàn yìí ó páyà Ọlọ́run ó bẹ̀rù Ọlọ́run. وقوله تعالى. Ọlọ́run bá tún sọ ń pè mí ní Al-Qur'an pé. يا أيها الناس قد جاءكم موعظة من ربكم وشفاء لما في الصدور وهدى ورحمة للمؤمنين. Ọlọ́run bá sọ ní Al-Qur'an pé mo pé gbogbo ọmọ ẹ̀yin ènìyàn pátápátá àríwó ìyá ọ̀rọ̀ ti dé láti wá bá yín látọ̀rọ̀ Ọlọ́run ìwòsàn fún gbogbo ohun tí ń jẹ́ àrùn ọkàn pátápátá ó ti dé látọ̀dọ̀ Ọlọ́run ọba fún gbogbo mùmínì òdodo. قل بفضل الله وبرحمته
فبذلك فليفرحوا هو خير مما يجمعون. Ọlọ́run wa ní sọ wípé pẹ̀lú Ọlọ́run ọba pẹ̀lú ẹ máa yọ̀ gbórí pé kí ni àbí ànábì wa Muhammad sílẹ̀ ayé. الصحابة أتقى الخلق بعد وفاة الرسول. ẹ̀rí àwọn sàhábà ànábì wa Muhammad àwọn ni wọ́n bẹ̀rù Ọlọ́run ọba jù lẹ́yìn ìgbà tá ànábì papòdà tán kò sẹ́ni tó tún bẹ̀rù Ọlọ́run tó wọn. وأهدى الناس سبيلا. ẹni pé àwa mọ̀nà ó mọ̀nà ẹ̀sìn Islam kò sẹ́ni tó mọ̀nà táwọn sàhábà ànábì. فلا يفعلون شيئا يخالف ما أمر الله ورسوله. àmọ́ ẹ̀rí àwọn sàhábà wọ̀ ní ṣe nǹkan kan tí ó takò ohun tọ́lọ́run bá mú wá fún wa ohun tọ́lọ́run bá pa á láṣẹ àwọn sàhábà ò ní ṣe ohun tó takò bẹ́ẹ̀ náà ni ohun tánàbí bá pa á láṣẹ ká ṣe àwọn sàhábà ò ní takò. وقد قال الرسول صلى الله عليه وسلم في حقهم أصحابي كالنجوم بأيهم اقتديتم اهتديتم. ànábì wa Muhammad sọ nítorí àwọn sàhábà yín pé ẹ̀rí àwọn sàhábà mi ànábì wọ́n dà gẹ́gẹ́ bí ìràwọ̀ èyí tẹ́ ẹ bá tẹ̀lé nínú wọn ẹ mọ̀nà ẹ̀ ní ṣìnà. لذلك لا نرى بأسا فيما أتوا به. nítorí ẹ̀ ní pé gbogbo ohun táwọn sàhábà bá mú wá bá wa à ní rí kò nǹkan tí ò dá ń bẹ̀. مما لم يصدر من الرسول في حياته. kódà kó jẹ́ pé ohun tí wọ́n mú wá kò sí ohun kan tí ànábì wa mú wá nígbà tí wọ́n ń bẹ láyé ni gbogbo nǹkan tí àwọn sàhábà bá mú wá nǹkan náà nǹkan tó dáa ni. ولم يكن يهدم ركنا من أركان الإسلام. àwọn sàhábà ò sì ní mú nǹkan kan wá tí ó dà nǹkan kan nínú àwọn òpó ẹ̀sìn tí ó dàrú. ولقد تفجرت عيون هذه بدع الحسنة بعد وفاته عليه السلام. àwọn nǹkan kan ń bẹ tí à ń ṣe inú Islam tó já sí pé lẹ́yìn ìgbà tá Nábì lọ tán náà ni gbogbo wọn ń dé. وجمع القرآن في عهد أبي بكر الصديق. nígbà tá Nábì bẹ láyé nígbà t'Ọlọ́run bá ń sọ Al-Qur'ani kalẹ̀ nínú kọ́ lọ́wọ́ sọ sára ewé kó sọ síbi àwọn ààyè Kùránì ò sí lójú kan àmọ́ nígbà tí Abubakar nígbà tó gorí oyè tó gorí kàlífà ló yẹ̀ṣẹ̀ kó Al-Qur'ani ló kójọ sójú kan. ما لم يفعله الرسول كما أحدث سيدنا عثمان أذانا ثانيا يوم الجمعة. Sayyidina Usman nígbà tí kàlífà rẹ̀ òun ló ṣe kíni òun ló mú pé ká máa ṣe kíni ká máa pẹ̀rù ẹlẹ́kejì nínú gbogbo ọjọ́ Jímọ̀ tànàbí ò sì ṣe bẹ́ẹ̀ ńgbà tí ń bẹ láyé. فذلك من حدث ما هو في الدين أي ما هو موافق له فلا يكون مردودا. nítorí ìdí èyí ẹnikẹ́ni tó bá mú nǹkan wá nínú ẹ̀sìn tí ó ṣe kíni tí ó tako ẹ̀sìn tí ó sì tako nǹkan kan nínú àwọn òpó ẹ̀sìn àní sọ pé nǹkan tó mú wá nǹkan tí ò dá ni. كما حدث سيدنا عمر رضي الله عنه في تلبية شيئا زائدا على تلبية الرسول. gẹ́gẹ́ bí aṣíwájú wa Umar gẹ́gẹ́ bó ti mú nǹkan wá níbi mímáa ṣe làbáìkà táwọn alálàjì máa ń ṣe tó fi lé nǹkan kú lórí làbáìkà táwọn Nábì wa Muhammad máa ń ṣe. وقال لبيك اللهم وسعديك. kí wá ní Umar fi lé kú òun náà ní pé Umar ní ìwọ Ọlọ́run bá mo wá jẹ́ pé wẹ́. الخير في يديك. gbogbo ilé ayé pátápátá àwọn Ọlọ́run bá ní bẹ́ẹ̀. والعمل والرغباء إليك. gbogbo iṣẹ́ tí yẹn bá ṣe ń ayé gbogbo èròǹgbà èèyàn pátápátá kò sẹ́ni tó lè bí àtúntayọ̀ ìwọ Ọlọ́run. فلم يعب عليه أحد من الصحابة لأنه زاد على تلبية رسول الله شيئا يوافقها. torí ẹnìkankan náà àwọn sàhábà wọ́n bú Umaru fún nǹkan tó ṣe yìí torí wọ́n mọ̀ pé ohun tí Umaru fi kún ohun tá Nábì sọ ohun tó dáa ni ohun tó sì bá ẹ̀sìn Islam mu ni. أجل. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuhu. ìyọ̀ǹda látọ̀dọ̀ àwọn àgbàlagbà wọ́n ní Ọlọ́run ó ṣe àlékún àlùbáríkà. Àmín. ẹ mọ lọ Ọlọ́run níjó bàjẹ́. Àmín. wala ilaha illallah. Àmín. wala la hawla wala quwwata. Illa billahi al-aliyyil azim. pẹ̀lú ògùn Ọlọ́run gbogbo ń tà ń dá lára yìí àlùbáríkà bàbá wa gbà. Fadilatu Sheikh Dr. Abdul Gafar bun Sheikh Muhammad Salis Alawi Adelekan ni. ẹ bá ń pè bayanu dáadáa. Bayan. ẹ bá ń pè bayanu lẹ́ẹ̀kan sí i. ẹ bá ń pè bayanu nígbà kẹta. Masha Allah bàbá wa gbà béèyàn bá fẹ́ gbádùn bàbá wa àlùbáyánù dáadáa
bó bá di níjọ́ Sunday ní gbogbo ọjọ́ Sunday máa bọ̀ ní nọ́mbà 19 ní Olúkọ̀gbẹ́ ní Òkè Odò ń bì yìí pẹ̀lú ògùn Ọlọ́run bàbá wa gba àlìbáyánu ọmọ gbádùn wá sí ọmọ gbádùn special prayer alátọ̀dọ̀ wọn Ọlọ́run àlìbáríkà tọ́ba mi gbé pamọ́ sí bàbá lára táyé fi ń pè tí wọ́n báyìí Ọlọ́run má gbà kú láéláé. Àmín. abiyamọ tí ń bẹ mí kó bá mi gbóhùn àmì ní sókè pé amínà dáadáa. Àmín. Masha Allah.